akọ́dá ayé mojúbà kí n tó wọlé aṣẹ̀dá ayé mojúbà kí n tó wọlé odù orí lọ ọba ló ládé orí ìran ìjòyè lónìí lẹ̀kẹ̀ ọrùn Professor Abdul-Jelil Ògúntọ́lá ọmọ àjànàkú ò gbọ́dọ̀ yára ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ni ó jọ kódà burúkú má torí rẹ̀ dá ìṣẹ̀lẹ̀ burúkú má torí rẹ̀ sí. Ìgbà ọ̀tun ti dé o ká máa jó ká máa yọ̀ ìgbà ọ̀tun ti dé o ará ẹ̀ bá mi ká lọ sínú Jésù. Ìgbà ọ̀tun ti dé o ká máa jó ká máa yọ̀ ìgbà ọ̀tun ti dé o. Adéjọkẹ́ Àṣàbí orí nǹkan fìdí ẹ̀jẹ̀ ayé ìgbé ọlọ́wọ́dà o ó yá bá mi ká lọ sínú Jésù. akọ́dá ayé mojúbà o aṣẹ̀dá ayé mojúbà. àwọn bá wá fi orí pé irú ẹni tí ó na àwọn ọmọ wa lọ́wọ́ yìí láti wọ yunifásitì ẹ jẹ́ ká fún ọ sí ìdààmú àfọmọ tí ọba ní rìsọ́ọ̀tì tọ́mọ bá ti ní rìsọ́ọ̀tì yìí pé yunifásitì ọ̀dáńtọ́ gbogbo owó làwọn fi sọ̀yà yìí pé yóò lọ ìpàṣẹ ta náà sí òkúsọ̀ àtàlù ọlọ́wọ́ jẹ́ kó kú lẹ́nu ọlọ́wọ́ jẹ́ kó kú lẹ́nu ó ṣe fi ara rẹ̀ hàn aráyé pẹ̀lú ikú òní kan kékeré ó dàgbà ó gbowó tọ̀ bẹ́ẹ̀ ni ó rí ìlú fèsì tí a wá kábíyèsí ní ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí ọjọ́ tiwa náà ti pẹ́ 1470 láti pẹ̀lú síbí 1485 pẹ̀lú síbí. Fásọ̀rọ̀ Ògúnmọ́lá ìdí ìní pẹ̀lú ara ìgbìyà bàbá mi bàbẹ́ ọ̀nà ìjagun ní Ìbàdàn tí òun tẹ̀lú sí Ìbàdàn tó fi jẹ́ Fásọ̀rọ̀ níbẹ̀. Àgbèrè ọwọ́ àdéhùn ìfẹ́ Ọ̀ṣun. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí tàbí lórílẹ̀-èdè Nàìjíríà àyàfi tí wọn ò bá dárúkọ Fásọ̀rọ̀ Ògúnmọ́lá lókù wọn ò ní sọ nípa Ọ̀ṣun. Láti ẹ̀bá mi pẹ̀lú àwọn kábíyèsí tí ó wà níkàlẹ̀ ìwọ Ọláolúwa Ayédèrè
ẹgbẹ́ náà rẹ̀ wà bẹ́ẹ̀ ìdìbò náà wà bẹ́ẹ̀ ní àwọn àṣà ìjókòó sí ẹ̀yin bàbá wa tẹ wá látẹ̀kọ́ dúpẹ́ pọ̀ ní ọwọ́ yín pọ̀ ẹ̀yin kábíyèsí ẹ wá dákun àwọn lọ́wọ́ kí ààfin ìgbàgbọ́dé náà sọlẹ̀ sí èṣù tó ń gbà ládùúrà fún Ògúntọ́lá àlàmú ọjọ́ rẹ yóò dalẹ̀ o ọjọ́ rẹ yóò dalẹ̀ o gbogbo ìrìnàjò tó bá rìn òògùn kì í sí ọmọ ayé ó sì ní fẹsẹ̀ kọ́ ilẹ̀ òní wọn lùlọ bó o ṣe rí ìwọ náà rí náà bó o ṣe rí ìwọ rí ìlú àwọn olóṣèlú ńláńlá lọ́wọ́ wa àwọn kábíyèsí ńláńlá lọ́wọ́ wa ọlọ́wọ́ jẹ́ kí ogun rẹ̀ yìí so ọ̀rọ̀ mi pọ̀ ọmọ bá tuntun bàbá yẹn ọlọ́wọ́ bá gbé ibi tí ẹgbẹ́ àdúrà lọ́wọ́ máa ṣe fún ní dààmú ọ̀rọ̀ ẹ̀mí o. ẹ̀jẹ̀ àṣẹ kábíyèsí dáadáa. bàbá mi alápá ń fọ lówó sórí káká náà àkáǹtì wọn wọ́n lọ́wọ́ àyè fún kábíyèsí. wọ́n ti ń wúre sí wúre ọ̀hún àwọn oní adé ń wúre sí wọ́n lè wí ọ̀nà wọ́n lè jẹ́ kó ẹ̀jẹ̀ lọ́la ọ̀la yín ọ̀pọ̀ sí. kọ́kọ́rọ́ ọjọ́ ti pẹ́ tí mo ti ń ronú lórí àlámú tó jájá líle mi orí tó gbé wáyé òun lórí rẹ̀ kò fúnra yìí tàbí ra kò níbi kan bàbá oní inú rẹ̀ tó tún gbà yìí láwùjọ àwọn ọba àlàyé ló fi kó lọ́jọ́ líle mi aṣíwájú ọ̀dọ́ ìwọ àdúgbò fọlọ́hún tó fi ṣe bàbá ìwà tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ wọ́n tún jẹ́ máyé kó fúlẹ̀ ogbó lápapọ̀ àgbà nílòyè tuntun látọwọ́ àlámú onísàrà àfẹ̀sù adégbà lórí ọba wọ ọ̀pá lóńgẹ́ àtàwọn ìjòyè lápapọ̀ àwọn ológun tọ́lá oyè yìí tó sí ẹ kẹ́mi ọlọ́gùn bàbá pẹ́ẹ́pẹ́ ọkọ̀ ọmọ olóhùn tí mo lè fi kí ẹ délé àbúwá pẹ̀lẹ́ tọ́jú tàjà bàlá onísùúrù lálàmú kò láfiwé yàrá gbọ́dọ̀ lọ́ra fèsì lọ́mọ Ògúntọ́lá òfìlẹ́ ní kálọ̀tà ó tọrọ mọ́ ẹ kò mọ́ ẹ àfọ̀yàyà jẹ́ olówó orí ọkọ̀ sùlíyà àdùnbárí ọkọ̀ alájà mojí dàtú mi èyí àgbà ní sùlíyà ní èyí máyégún alámúfíwà tó ní ó fi táwọn yọ wáyé ná kàlàlà kúrò ìwé àti ìmọ̀. ọmọ Ògúntọ́lá náà gbọ́n ẹnu mi òní kúkó tó kú bẹ́ẹ̀ ló sì ní báwọn farasa ìsẹ̀mílẹ̀ ayé rẹ̀ ẹrù tí wọn ò kí tú wò wọn ò ní gbé ká ọmọlé ọdọọdún ní sápórúwé oṣooṣù nípele túndọ̀sọ̀ tiẹ̀ tí bí gan òní tẹ́ òní tí ìwà rẹ̀lẹ̀ tọ́lọ́run pé wọ̀ ọ́ ẹni tí ó bá wọn náà jẹ́ òní dẹ́gbẹ̀rígbẹ̀rí rẹ̀ ìṣòwò ni wọ́n rí ni wọ́n fi ní kẹ́ wọ́n jẹ́ àgbà kí wọ́n bá gun wà kéésù níbi kájára mọ́sẹ́ káṣọ títọ́ láwùjọ kárọ̀ ọmọdé ká kó mọ́ra kárágbà lágbà ká hùwà rẹ̀lẹ̀ èyí ni wọ́n rí lára ọmọ ogun àjọ tí wọ́n fi níwà ló tọ́ sí orí tí yọ dáadé iná agogo dẹni fi wá ọrùn tí ó lè jìgbàrà ilẹ̀kẹ̀ ṣé nínú agogo dẹ náà ni ìbàdí tí ó lọ mọ́sáàjì àgọ́bà tí tanná yìnrìnyìnrìn nínú agogo dẹ náà ni ti wá Abdeli ọmọ ogun àjọ àyànmọ́tò yàn wá sílé ayé ni wọ́n fi wá orí kájàrá sọ wa ọba ṣàgbà sí ẹ̀jẹ̀ olùgbédélé ẹjọ́ olùgbédélé ẹjọ́ ìtútùlẹ̀ wọn olùdáràn oyè rẹ ó pọ̀ sí bẹ́ẹ̀ náà ló láàrin ọmọ kò sí ìdúró ọlọ́run àwọ̀ ọlọ́run gbogbo
bàbá wa ti lù ẹ̀ máa wọ̀ fún mi. Gbadé wa kówó ra èrí. Alájàsùn ìlíyà, òun lọ́tẹ̀mí, yeye Máyégún. Aṣíwájú lè jẹ́ nínú ilé o. Mo gba oyè lónìí, ìlú àgbà àti ìlú fúnṣú. Ìgbọ́dọ̀ ọlọ́run ṣe o. Àtàgbé ọjà lọ́gbà ta o. Ẹgbẹ́ wọn ìlú dára o. Lákòókò lọ ọláàrẹ ọmọ pọ̀ sí. Ìwé ọmọ pọ̀ sí. Nínú ilé ọkọ látòlé lọ ọ̀nà kòkòrò wọlé pẹ̀lú. Ẹ̀bàrà yín kalẹ̀ náà gbọ̀ngbọ̀n. Àwọn ọmọ yóò sì bẹ̀rẹ̀ àdúgbò ní ẹ̀rù. Ẹ̀wẹ̀ ní tọ́lọ́run gbẹ̀tọ̀ ṣe lógo, yé! Àgbà kí wọ́n bá tún wá sí Fèsù o, bàbá mi, ó kú oríire. Ẹlẹ́lẹ́dùmarè kọjú ní tó ṣe lóore ni. Bàbá ti ń kó mi. Jẹ̀lílì Àlàmú ọmọ Ògún Tọ́lá o, gbogbo ara mo fi kí ẹ. Èdùmarè ló ṣe lógo yá. Àgbà kí wọ́n bá tún wá sí Fèsù, bàbá mi o, ó kú oríire. Dandan mà ní kẹrù yẹn kó sì tún gbà mìíràn lára ìdúpẹ́ ọmọ ogun àjọ ọ̀rọ̀ mi yárọ́bì ló fi ṣoore ọ̀tún lọ́jọ́ kìíní àná ìyẹn nínú ìwó ọba Abdulrasheed bàbá kẹ́ẹ̀pẹ́ wọ́n fi Abdul-Jelili aṣáájú ọ̀dọ́ kò tún pẹ́ kò tún jìnnà ó tún dilé ògbó lábẹ́ ọba wa Abíkúláì Àgbàdé tuntun máa tún lélẹ́yìn àgbà kí n máa ní àní tuntun máa tún lélẹ́yìn àgbà kí n máa ní. Alihamdulilayi fọlọ́hún tó ṣe yìí. Alihamdulilayi ọlọ́run alihamdulilayi ṣukuralilayi ṣukuralilayi fọlọ́hún tó ti jágbá kí. lábẹ́ ọba wa Abdulmoshood Alábẹ́pẹ́ onísàrà ọ́fíìsì ẹ̀ṣẹ̀ àmọ́ ìwé. Pòfẹ́sọ̀ Ògúntọ́lá mọ́ ogun àjọ. Nire akari. Gbogbo ẹni tó kọ́ nire yọ nire akari. Ògúntọ́lá Alálàmú ní ń bá òun dúpẹ́ o. Gbogbo ẹni tó kọ́ nire yọ nire akari. Pòfẹ́sọ̀ Tọ́lá Alálàmú ní ń kíkẹ́lù ọba Abdulrasheed Àkànbí Adéwálé. Kábíyèsí fún Mashood mi ọ̀pàrọ̀ ń kẹ́. Onísàrà fún Fẹ́sù ìwọ kájẹ́ pẹ́ lórí lọ́tí kan yìí kí alájà wọn lákẹ́mi Sùláyà. Ẹ̀yẹ Máyégún tìlú lé ọgbọ́n ẹ̀kú oríire. Gbogbo
dúpẹ́. Gbogbo ẹni tó kó nírẹ̀ yọ nírẹ̀ àkárí. Gbogbo Islam lápapọ̀ làbá ẹ dúpẹ́ o. Gbogbo ẹni tó kó nírẹ̀ yọ nírẹ̀ àkárí. Gbogbo ẹni tó kó nírẹ̀ yọ nírẹ̀ àkárí. Yẹyẹ àgbà kí o gbogbo fèsù wọ́n sì kí gbogbo yìí lọ́kọ̀ọ̀kan. Alájà o gbogbo la mo ti dájú o Àjíbọ́lá o mo sọ pé wọ́n sì kí gbogbo yìí lọ́kọ̀ọ̀kan. Alájà mú jídà o alájà mú jídà mi Ògúndọ́lá alájà mi mo sọ yé wọ́n sì kí jẹ́ fún yín lọ́kọ̀ọ̀kan. Èyí máa ń kú alájà Sùlíyà Fọlákẹ́mi mo sọ pé wọ́n sì jíjẹ fún yín lọ́kọ̀ọ̀kan. Àlàmú Ṣùkúrọ̀tù ọmọ Bọ́láńlé o Àlàmú Fúlàní. Àtìlẹ́sọ̀ fẹ́ yẹ lólùfẹ́ Ògúndọ́lá o. Gbogbo ẹ̀yin tẹ́gbọ́n tẹ wá ẹ ṣeun gan. Production jáyé olólùfẹ́ tẹ̀wáyé wá sí. Gbogbo ẹ̀yin tẹ́gbọ́n tẹ wá ẹ ṣeun gan. Kábíyèsí olú Ìwó Ọba Adéwálé Abdulrasheed Ìdèlúwà àkọ́kọ́ ìlú Fẹ́mi lòdò. Aláṣẹ lórí òrìṣà àwọn ń gbádùn ẹ̀ máa bá a fẹ́ lọ. Alẹ́bù sílù ọmọ Kẹ́hìndé Ìṣọ̀lá Ògùn àjọ. Ṣéhùn Àbíbù ọmọ Àlàmú ọlá òtí ìpín. Ajáfàsílà Adénìkẹ́ aya Sùláìmọ̀nà. Alájà Mọ̀súrà Adéhùnmí aya Àkànní. Ẹnjìnìà Abdulhakimi Ìjàlá. Yusufu l'Amẹ́ríkà o. Abíọ́dún Kọ́ba ní ìfúnlù Ìwó. Jẹ́láì ẹni rán mi sọ́mọ́gun àjọ. Níyétúndé Stallion Stalashadi mi kò láṣepẹ́. Ọ̀kan láwọn kó máa yàn kú o. Àmì ìdúpẹ́lẹ̀ ìfẹ́ yín olólùfẹ́ Ògúntọ́lá. Gbogbo ẹ̀yin tẹ́gbọ́n tẹ wá ẹ ṣeun gan. Gbogbo ẹ̀yin tẹ́gbọ́n tẹ wá gbogbo ẹ̀yin tẹ́gbọ́n tẹ wá o làjú bá fún o. Gbogbo ẹ̀yin tẹ́gbọ́n tẹ wá ẹ ṣeun gan. Gbogbo ẹ̀yin tẹ́gbọ́n tẹ wá ẹ ṣeun gan. Gbogbo ẹ̀yin tẹ́gbọ́n tẹ wá. Orí adé lórí wa láti Ọ̀yọ́ ilé Èkìtì fọdé ní Ṣáká tó fi wó ṣẹlẹ̀. Onísára nìran wa aláàánú ni wa oore kì í ṣú wa ṣe ẹ wá fẹ́ ìṣòro. Ṣébi fẹ̀sùn lògùn mọ́lá bá sọ̀rọ̀ Olúbàdàn ogun jayé ṣe lè tó rẹ̀yìn kọrùn mi. Akíkanjú ní fẹ̀sù ká tẹpá mọ́ṣẹ́ wa ká sì fọwọ́sowọ́pọ̀ ká láfíà jọba.